ìwọ̀n jẹ́ nígbà tí ń bẹ láyà àmọ̀ àmọ́ ń gbọ́ ọ lọ yìí. àṣírí tú àṣírí tú. àṣírí tiẹ̀ ní òtún jọ kẹ́. àṣírí tiẹ̀ ní òtún jọ kẹ́ o. tó bá da sí. wàláyà àṣírí òtún. àbá ẹ wo nǹkan. láìsọ báàlú. láìsọ báàlú. Allahu akbar. Wabalu jamila. Wabalu jamila. Ìlànà kúta mọ̀kọ́tàdìrà. Ẹ̀rí ikú tó pa ọmọ ìyá wa Abdul Fattah. Innal mauta. Ikú tó pa tólúkálukú wájọ orí náà rí. Innal mauta. Al-Qur'ani ní ikú tẹ̀ rí ni tólúkálukú ń gbọ́rọ̀ rẹ̀ tí wọ́n ń jẹsẹ̀ mọ́lẹ̀. Táǹké táǹgbàrá dálẹ̀. Lẹ́bí tẹ́fìrú nẹ̀mí ni ó. Sílé mi, sínú ìjọ mi, àfà, olúkálukú wàá mú eré. Ìbò lọ ń sá lọ. Ìbò lọ ń sá lọ, ìbò lọ ń rè. Òkìkí ti kó wá. Ẹ dákun. Àfẹ́mọ́ fẹ́ kọ́ ẹ̀ lọ́wọ́ ni ẹjọ́. Ọlọ́run tóbi lọ́ba. Ọlọ́run tóbi lọ́ba. Ọlọ́run tóbi lọ́ba. Ẹ ṣé. A lè tọ́jú rẹ̀ bí ṣe ń tọ́, a lè tọ́jú bí ṣe ń tọ́jú rẹ̀. Ọlọ́run dùn tí a lè ṣèlérí kankan. Ìyàwó ẹ̀ nìyẹn. Bọ́lá pọ̀ ẹ̀ lọ. Bọ́lá òkìkí lọ. Ẹ bá ní dúró tì. Ọlọ́run nìkan ló lè dúró tì. Òṣù wàásù tán fẹ́ ṣe fún yín. Tọ́ra àmọ́ ó yé wa. Wàláì. Ó yé wa, Ọlọ́run dúró tì mọ̀. Ọlọ́run dúró tì. Aládé kankan tá a ṣe. Bóyá a ṣe ọmọ, a ṣe òkìkí, a lè ṣe. Ṣùgbọ́n Ọlọ́run ló lè ṣe. Ìbádé wọn èèyàn ni. Bàbá ti kó mi àti kọ̀ yín. Onígbàgbé ni wa, ṣùgbọ́n Ọlọ́run ó dúró sí i. Ọlọ́run tí èéfì yàn lẹ̀ tó fi ṣe kò ń gé oore fún nínú ọmọ yọ mọ̀ bí ó ṣe yàrá àánú méjì. Ní fojú sùn fún kankan. Ní ìbànújẹ́ lára ní ìlà ìta fún Muhammad. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé o. Ọyọ̀lá ó kú ọ̀la ẹ wá sáfù. Yane simo, wala kwelo. Yane simo, wala kwelo. Okikita. Alhamdulillah. Mo dúpẹ́ o. Mo dúpẹ́ lọ́dọ̀ lọ. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo olùkọ́ òdílé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹgbẹ́ òṣèlú. Látòrí pẹ́sidẹ́ntì wa. Mr. Bọ́lájí Amusan, gọ́fúnà wa, Ìyíbọ́sí Akínọlá, torípa àti àárọ̀ àánú tàti pé wọ́n ti wà ní station. Àwọn fi balẹ̀ tí wọ́n fi aláwọ̀ òwú fún wa, àtàní táwọn bá rí fámìlì. So, àtún láti ṣe fídíò kan, àpòjọba gbogbo, wọ́n lọ sí Ẹ̀pẹ́ àtẹ̀pẹ́ ni wọ́n ti padà. Wọ́n fi wá bá wa ní station. Títí àná fi sùn. Gbogbo wá sí kẹsí fún wa. Òkìkí gangan ti ṣe wá sí fúnra rẹ̀ tó kú. Allahu akbar. Bẹ́ẹ̀ wàláhì, èyí ti ṣe wá sí. Ẹni bá dẹ̀ da yẹ tó bá dẹ́kọ̀ọ́ mọ̀ yóò mọ̀ pé kò wà lára òkìkí púpọ̀. Àwọn tó ń mú wá fún wa rẹ̀ kò lè pa gbòòrò. Èmi àti ẹtí ọ̀sẹ̀ síbi 22 years ago. Àjàrí lẹ́yìn gbọ́dọ̀ aṣọ kéékèèké. Ṣùgbọ́n àwọn kan tí mo rí kọ́ lára rẹ̀ ni pé nípa ẹ̀sìn Ọlọ́run. Yóò sọ fẹ́ni tó bá fẹ́ pèsè iṣẹ́ tó bá bọ́jọ́ Jímọ̀ yóò ní tó bá tẹ́bà sí nígbà mi láì kí n lọ kírun ẹgbowó yín padà. Téèyàn máa ń dé hòtẹ́ẹ̀lì alẹ́ tí ọ̀rẹ́ èèyàn tí ò ní lè kí àwọn ọ̀run tó jẹ́ lẹ̀ kódà tó bá sórí sálángá yóò kí yóò sáré pé márùn yẹn ó pé ó dẹ̀ ní ìsìnlọ́ lára mọ̀mọ́ ẹ̀ púpọ̀ wàláì tí ó bá lówó lọ ó lè yáwó lọ́wọ́ ọ̀tá ẹ̀ tó bá ti kàn ti ọ̀rọ̀ mọ̀mọ́ ẹ̀ Ọlọ́run bá mi ṣàánú àwọn òbí ẹ̀ ààrẹ kọ̀ọ̀kan pọ̀ lára rẹ̀ wọ́n pẹ̀lẹ́ níwájú ẹ̀bí kí wọ́n á tójọ́ torí kò sí nǹkan tí mo fẹ́ sọ ló pọ̀ ibi olùpẹ̀ lọ́wọ́ gbogbo Tampa
lórúkọ tampan àdúpẹ́ lọ́wọ́ ẹbí náà ọlọ́run ní ṣerú ẹ̀ ní oore fẹ́ni kankan wa a ní fi irú ẹ̀ gbà á ọlọ́run bá dẹ́kun kú ọdún yóò jẹ́ kí tàgbà ó jìnnà ẹ̀yin tẹ́ bí òkìkí ẹ̀ mọ iye rẹ̀ táwa tá a jọ ń ṣe o òkìkí tó bínú ayé o òkìkí dẹ̀ dá wàláhì tàláhì sọ́kùnrin òkìkí dá òkìkí dá ní police station gan náà àwọn tó kú wọ́n dá yàn sọ́tọ̀ nígbà àwọn ti rójú ẹ̀ ọlọ́run bá láàánú kò ní í ṣe láàárọ̀ ìsìn láìpẹ́ ló wà lọ. fúnra ẹ̀ ní bọ́sọ abọ́sọ ọlọ́run rẹ̀ ni ìwọ̀n tó pa wọ́n yẹn kò ní ká kó nbí ká má wọ mọ́tò padà o mọ́tò pa yẹn ní accident kò ní ká má wọ mọ́tò ìwọ̀n tí ó pò ń kálukú ń bẹ lára rẹ̀ àfọ̀nlá ká ìkan ó ní ohun tá à ń pè ní ikú ó ní ọ̀fà ni ẹni wọn bá sì tọ́lọ̀ bá sì ní ọta bá tọ́lọ̀ bá sì tá bá báyìí kò ní mú òsínbẹ̀ yóò mú bọ́ bá ṣe mú afọ́ Abdul Fatai Òkìkí yìí ọlọ́wọ́n bá wa ṣe àlékún ìkẹ́ fún wọn o èèyàn rìn kórí ọmọ mi ọmọ wọn kan sọ̀rọ̀ kẹ́ńta nínú àwọn tó máa gbé kámẹ́rà wọn ó ní táwọn bá sùn lóru ó ní wọ́n máa sọ fáwọn pé ẹ̀rí olórí yín ní kírun ní yẹnẹ́pìlà yìí o ó ní yọ táwọn ti mọ Òkìkí ó ní kò sí gbẹ́rẹ́ rí ó ní kèé mutí ẹ mọ̀ pé ń jẹ́rìí wọn ńgbà tí wọ́n kú tẹ́nìsì kó ń kálukú wa ní òbí ra wa kí ni wọ́n fi jẹ́rìí tiwa náà bá a ti dúró yìí táwa náà bá kú ṣé bí wọ́n ti ń sọ̀rọ̀ Òkìkí náà ni wọ́n sọ̀rọ̀ tiwa náà bẹ́ẹ̀ Ọlọ́run má ṣàbá wa ṣàlékún ìkẹ́ fún wọn yàrá kẹyìn téèyàn máa wọ̀ tẹ́gbọ́n téèyàn bá ṣe láyé èèyàn bá ń bẹ náà ni wọ́n wọ̀ yìí gbogbo family house mi lọ́gán family house mi ní bòde family house mi ní ṣíà family house gbogbo wa nìyí kódà kí wọ́n síyàn ságbólé yọ̀ padà wá báyìí ntọ́lọ́run ní gbogbo wọn máa kárí tá máa dáríjọ sí ni wọn mọ̀ pé àwọn tẹ lásìkò yìí o Ọlọ́run wọlé ayé àwọn tí wọ́n ń sunkún wọn láǹfààní tí wọ́n ń ṣe lára wọn Ọlọ́run bá wa ṣe àlékún ìkẹ́ fún wọn Ọlọ́run bá wa ṣe àlékún ìgẹ̀ fún wọn àforíjì Ọlọ́run bá wa ṣe àlékún àforíjì fún wọn tó bá yẹ kí wọ́n bá lẹ́sẹ̀ kẹ́ńbì kan tó yẹ kí yóò dìnnà àlìjẹ́nà fún wọn Ọlọ́run sábà wa kílíà rẹ̀ Ọlọ́run bá wa kílíà rẹ̀ Ọlọ́run wọlé ànẹ́bí lọ́dọ̀ Ọlọ́run wọlé abẹ́ gbogbo tó jẹ́ ògo fókè ò lápapọ̀ àti gbogbo tó ń kálukú wa ti wá Ọlọ́run má kẹjú pa wọn láyéláyé Ọlọ́run má kẹjú pa wọn á sì bísímìláì mẹ́ta kúlú Allahu mẹ́ta tíyẹn bá ní kó ṣàdúrà fókù òkú òwúlò fún wọn ni tó kú bá wúlò fún yẹn yọ ṣàdúrà fún ìyá kan sunkún tá ń bẹ̀ nílẹ̀ kan ó ń tọ́ bá pè òun ní oko òun ó ní kò sẹ́ni tó lè pè òun bó kìkì ṣe ń pè òun mọ́ pẹ́ni tí ó pè òun bó kìkì ṣe ń pè òun kò sí mọ́ tó bá pè òun báyìí rí òun ó sì máa wú tí ẹ bá ní ẹ má ṣàdúrà fókù ẹ má ṣàdúrà kò wúlò ni Ọlọ́run wọlé bí wọ́n dá ìṣe wúlò tó àtọ́mẹ́dí àtàgbàlagbà ni wọ́n máa dì mọ́ ni wọ́n máa yọ̀ sí wọn ò ní gbéraga bisimilayi mẹ́ta kúlẹ̀ Allahu mẹ́ta laka anabi Muhammadu ṣe déédéé orí di Al-Qur'ani kan gbogbo wa táwọn bí ní ẹjẹ́ àjọ kàálà papọ̀ bisimilayi rahman rahim qul huwa Allahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu bisimilayi rahman rahim qul huwa Allahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad bisimilayi rahman rahim qul huwa Allahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu gbogbo táwọn màláíkà máa béèrè lọ́wọ́ wọn ọlọ́njẹ́ ó já rọrùn ṣẹ́rí bá a ṣe dóyìn tó bá ní màláíkà wá bá wa nísìn jìnnìjìnnì ó mú wa ni torí màláíkà ṣe bí èèyàn bíi tiwa la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun wọ́n yé tayọ àṣẹ Ọlọ́run ìhun tọ́lọ́run bá sì ni wọ́n ó ṣe náà ni wọ́n ṣe kíni náà ni wọ́n ṣe ẹni tí kú kẹ̀ ni màláíkà kú pa yìí tí kú ọ̀bá kẹ́ màláíkà kú ò ní pa gbogbo béèrè tí wọ́n béèrè lọ́wọ́ wọn lápapọ̀ Ọlọ́run jẹ́ wọn lè dáhùn. ẹ rí ọ̀rọ̀ Ọlọ́run lélẹ́yìí èyí tọ́lọ́run fi ní aṣáájú wa sí wa Nábì wa Muhammad. Innal mauta. ẹ rí ikú tó pa ọmọ ìyá wa Abdul Fatai Òkìkí. Innal mauta. ikú tó pa tólúkálukú wa jọ rí náà rí. Innal mauta. Al-Qur'ani ní ikú tẹ́ rí ni tólúkálukú ń gbọ́rọ̀ rẹ̀ tí wọ́n ń jẹsẹ̀ mọ́lẹ̀ tá ń ké tá ń gbàrà dálẹ̀. Ladhi tafiruna minhu. sílẹ̀ mi sínú ìjọ mi àfà olúkálukú wa mú eré ìbò lọ ń sá lọ ìbò lọ ń sá lọ ìbò lọ ń rè. Al-Qur'ani ní kúlì innal mauta alladhi tafiruna minhu fa innahu mulaqikum. àfà ikú tó pa Abdul Fatai dúró de olúkálukú wa láyè tí ó kọ olúkálukú wa. àwa ni ó pàdé rẹ̀ ńjọ́ kan ọlọ́lá ni onípò ni oníyòye ni àfà ikú yóò ṣe déédéé ńjọ́ kan ò ní ríbi yẹn sí. àwọn bàbá wa wọn ò pé mo kò bàrà mo yà á bàrà mo kò pẹ̀lú àfà ọ̀nà pé méjì ni tọ́ni ọ̀bá pé méjì déédéé lolúwa èyàn fèsì ẹ̀ náà ni àfà Abdul Fatai ó ṣe déédéé rẹ̀. fa innahu mulaqikum. ṣé ìjà rìnrìn àjò ni kò ṣe máa rìnrìn àjò èyí ó ti ṣẹlẹ̀ sí yìí
kì í ṣe kóun là àkọ́kọ́ rẹ̀ Allahu Akbar. ṣùgbọ́n gbà tí èyí ń ṣẹlẹ̀ ò ṣe déédéé àkókò rẹ̀ àfà ìmú jẹ àmọ́ ń gbé ilé ìṣe déédéé tọ́lọ́hún lérí rẹ̀ àfà kò rí bí yẹ sí. fàyínẹ̀wò mọ̀láàkì kò. àtẹ̀mí àti wọ́n tó ń gbọ́ mi náà àfà ìjọ ọlọ́run bá ní ó dé bá a jìjọ ṣèpàdé rẹ̀ nínú. pàdé àwa náà ìjọ kan. tá a ṣe déédéé a ní rí bí yẹ sí. abẹ́lọ́hún ọlọ́run má sì ń tẹ̀lé. àmín. ọlọ́run jẹ́ àjọ láṣepẹ́. àmín. ọlá Muhammad Rasulullah. àmín. náà. summa turaduna ila alimul ghaibi wash-shahada. Al-Qur'ani wa ní olúkálukú wa gbogbo aládìgbàgbà kù á pàdé ẹ̀njọ́ kẹ. àmọ́ ẹja rántí pé turaduna ila alimul ghaibi wash-shahada ẹja ṣe rántí pé ọlọ́run ó padà ṣe rí wa lọ bí ohun tá a ṣe láyé o. àtẹ̀yí tó pamọ́ àtẹ̀yí tó hàn níbi o ti tọ́ tẹ̀ yẹn ṣe níbi o ti fọ̀nà mọ̀ yẹn níbi o ti ṣìn yẹn lọ́nà àbá tó o ti lọ́ọ́ kẹ́ ọmọ ọlọ́mọ tó lọ́ọ́ kẹ́ mọ́gi pé kò ní gbérí. ògolé yan ọ̀hẹ́ lè mọ̀. àbá Allahu Akbar èyí ọlọ́run ni ó ṣẹlẹ̀ sí wa yìí ilé Ògùn ṣe kẹ́ nǹkan ṣe wá. Òkè ò jẹ́nẹ́rálì. Òkè ò jẹ́nẹ́rálì nǹkan ṣe wá. Pàtàkì Ọ̀yọ́ state. ògo kẹlẹ ọlọ́run mú lọ yìí ògo kẹlẹ ọlọ́run gbé lọ yìí. Allahu Akbar. Summa turaduna ila alimul ghaibi wash-shahada. ibi àti dóni náà di ní gbòòrò ọmọ ọ̀yá mi ihun tó ṣe níbẹ̀ náà wọ́n ti ń ka bí wọ́n ti ka tiẹ̀ lẹ́yìn ìjọ kẹ́lẹ́ nìyẹn. èwo ni wọ́n kà fún wọn èwo ni wọ́n fẹ́ sọ ń pa àrẹ́ ńgbọ̀ bá lọ. àyè tó wà ní kí ló fẹ́ kí wọ́n sọ ń pa àrẹ́ ńbẹ̀ ipò tó wà ní kí ló fẹ́ kí wọ́n sọ ń pa àrẹ́ ńbẹ̀. sẹ̀nẹ́ ti pa àwọn kan ló lò lánàá o kí ó tó kẹwọ́ lónìí tọ́ba dọ̀la àwọn kan ní ó lò ó. mọ́tún lẹ́bí fanúdìfà hún wọ́lásìkọ̀tún bí hànà khaliduna. ẹ dákun torí àná Muhammad kò sípò téèyàn wà lẹ́yìn rẹ̀ láyé kò sóyè téèyàn ọbẹ̀ lérí ẹ̀ láyé tí ó máa lọ gbére Ọlọ́run nìkan lọ́ba gbére tí ò ní kú láyéláyé àmọ́ gbogbo àwọn ẹ̀dá yòókù okun ohun yóò tó lè ṣe fún ọ láyé àfà ó lò fún gbà díẹ̀ ni ìgbà tí tiẹ̀ báwo ló ti fẹ́ lò ó. adúpẹ́ fọlọ́hún ó fi iṣẹ́ eré lẹ̀ ó fọ̀rọ̀ eré lẹ̀ ó fi ìyìn eré lẹ̀ àfà ẹ̀dẹ́kun ọ̀dọ́wọ́ èmi àti wọ́ ọ̀dọ́wọ́ èmi àti wọ́ àfà ní ọ̀dọ́wọ́ ẹ wàfáàlù jẹ̀míìlà ìsáàmà kúntàmùkútàdìrà falimalu yafuna wala hayru bi munzari. falimalu yafuna wala hayru bi munzari mi. wala hayru bi munzari mi. wàfáàlù jẹ̀míìlà. wàfáàlù jẹ̀míìlà. ẹ̀yin ọmọ ìyá mi lọ́kùnrin àti lóbìnrin. wàfáàlù jẹ̀míìlà. ẹ̀yin ẹgbẹ́ tíátà lápapọ̀. wàfáàlù jẹ̀míìlà. wàfáàlù jẹ̀míìlà. ẹ dákun iṣẹ́ tó rẹwà ọ̀rọ̀ tó rẹwà ìrìn tó rẹwà ọ̀dọ́wọ́ yín. wàfáàlù jẹ̀míìlà. ẹ̀yin ọmọ ìyá mi ilé Ògùn ṣe kan ọ̀dọ́wọ́ wa. wàfáàlù jẹ̀míìlà. ẹ dákun ọ̀rọ̀ wa ẹ dákun ẹjẹ́ àjọ kó jẹ́ dáadáa. ìrìn wa ẹjẹ́ àjọ rẹwà ìṣe wa ẹjẹ́ àjọ rẹwà nídìí ìyá nídìí bàbá wàfáàlù jẹ̀míìlà ẹ dákun ẹjẹ́ àṣìṣẹ́ tó rẹwà ń bẹ. ìwọ̀n tó lúkálukú bá ṣe náà ni ó jẹ́ kí ni. ìlànà kún tàmú kíntẹ́ dìrọ̀. tọ́lọ́ ń bá fún ọlọ́gbàrà kan tó ń bẹ nípò kan tó ń bẹ níbì kan àfà jí wọ́n mọ̀ eléyàn rẹ̀ jí wọ́n mọ̀ ẹlẹ́ni dáadáa àfà Abdul Fatai ó ti lọ o àmọ́ lọ́hùn ní ọlọ́run bá kọ ọmọ ọ ṣe. alhamdulillah. láàyè tó wà ọlọ́run ni ó jẹ́ yẹn. ọtún wá jẹ́ yẹn nílùú. àfà ìwọ̀n jẹ́ nígbà tí ń bẹ láyà àmọ̀ àmọ́ ń gbọ́ ọ lọ yìí. àṣírí tú. àṣírí tú. àṣírí tiẹ̀ ní o tún jọ kẹ́. àṣírí tiẹ̀ ní o tún jọ kẹ́ o. ìtọ́ bá da sí. wàláyà àṣírí o tún. àbá ẹ wo nǹkan. láì sọ báàlú. láì sọ báàlú. Allahu Akbar. wàfáàlù jẹ̀míìlà. wàfáàlù jẹ̀míìlà. ìlànà kúntàmùkútàdìrà. bọ́lọ̀n bá gbé ọ sípò dẹ́kun wà rẹ̀ ń bẹ̀. sọ̀rọ̀ rẹ̀ ń bẹ̀ rìnrìn rẹ̀ ń bẹ̀. falimalu yẹ fún náà. wala hayru bi munzari. walimalu yafuna. àbá ká ní pé owó lọ bá fẹ́ fi ipò rẹ kó jọ ká ní pé owó lọ bá fẹ́ fi kó jọ àbá owó ni ọ̀tẹ̀ o àti láwọn olówó àná o àwọn olówó ìjẹta ń bẹ nílùú yìí o Insha Allah. àbá àbí wò sí ni. bẹ́ẹ̀ni. àmọ́ ìwọ̀n tẹ́yẹ bá ṣe ń dáadáa. nígbà wọn kò láyé kò rí báyìí. Allahu Akbar. tòun tó wọn tí wọ́n ní. kò ní tẹ́
Falimalu yabuna wala erubi musari mi bẹ́ẹ̀ yẹ bá gbé ayé ṣe dáadáa àbá kò ní tẹ́ láéláé. Ẹ dákun dánwó èmi àtiwọ́ náà. Ẹ dákun ẹ já gbìyànjú ká ṣiṣẹ́ rere. Ẹ dákun ẹ já gbìyànjú ká hùwà rere. Ẹ dákun ẹ já sọ̀rọ̀ rere. Ohun tá a bá ṣe náà ní ọjà bọ̀ wa o. Bàbá Abdul Fatai ọmọ ìyá wa ọlọ́mọṣà bá kẹ́ o. Àmín. Ọlọ́run bá ṣekún sí mi fún. Àmín ya Allah. Gbogbo wọn gbélé ayé ṣe ń dáadáa ọlọ́mọdún ládàá rẹ o. Àmín ya Allah. Bàbá ọmọ èké ni àmọ́ ó ní ìrìn àgbàlagbà nínú ilé ayé. Wàláhì ọlọ́mọṣà jálì kìí àmọ́ dáa fún. Ọlọ́run gbogbo àwọn ọmọ tó fi ilẹ̀ lápapọ̀ ọlọ́mọṣà bá dó tì wọ́n. Àwọn ìyàwó tó fi ilẹ̀ ọlọ́mọṣà bá dó tì wọ́n. Ẹbí tó fi ilẹ̀ ọlọ́mọṣà bá dó tì wọ́n. Ìyá wa ń bẹ láyé bàbá ń bẹ láyé ọlọ́mọṣà bá rọ́jú wọn o. Ọlọ́run bá rọ́jú wọn o. Ọlọ́run bá rọ́jú wọn o. Ọlọ́run bá ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ̀yin ẹgbẹ́ eléré lápapọ̀. Allahu akbar wọ́n máa ṣe o. Wọ́n ní kẹ́ ṣàdúrà papọ̀. Náà. Wọ́n ní kẹ́ ṣàdúrà. Àdúrà ní ẹ̀ là ń ṣe ni. Ọlọ́mọṣà jálì kìí àmọ́ dáa fún. Àmín ya Allah. Ọlọ́run jálì kìí àmọ́ dáa fún. Àmín. Ọlọ́run bá pa ìṣiṣẹ́ rẹ̀ rẹ́. Àmín ya Allah. Ọlọ́run bá ṣekún sí mi fún. Àmín ya Allah. Ọlá Muhammad Rasulullah. Gbogbo wọn ó gbé láàyè ṣe ń dáadáa yìí ọlọ́mọdún ládàá rẹ̀. Àmín ya Allah. Ọlọ́run má sọ fún wọn rẹ̀ ń ṣẹ́. Àmín ya Allah. Ọlá Muhammad Rasulullah. Àmín ya Allah. Ọlá gbólóhùn la ilaha illallah. Ọlọ́run o abìọ́ pẹ̀lú agbára rẹ̀. Abìọ́ pẹ̀lú ògo rẹ̀ ọlọ́mọṣà yọ́nú sí olúkálukú wa náà. Ọlá gbólóhùn la hawla wala quwwata illa billah. Ẹ dákun tó dá ní Muhammad. Ẹ jẹ́ àjọ sí fìdá. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين لا إله إلا هو القيوم أستغفر الله العظيم الذي لا إله إلا هو القيوم أستغفر الله العظيم الذي لا إله إلا هو وأتوب لي على مثل على سيدنا محمد الفاتح لما خلق والآتم لما سبق الناصر الأقوياء وعلى آله إلى صراطك المستقيم وعلى آله بقدر المدار العظيم اللهم صل على سيدنا محمد الفاتح لما خلق والآتم لما سبق الناصر الأقوياء وعلى آله إلى صراطك المستقيم وعلى آله بقدر المدار العظيم اللهم صل على سيدنا محمد الفاتح لما خلق والآتم لما سبق الناصر الأقوياء وعلى آله إلى صراطك المستقيم وعلى آله الله أكبر الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الحمد لله الحمد لله رب العالمين adúpẹ́ fún Ọlọ́run الحمد لله adúpẹ́ fún Ọlọ́run الحمد لله adúpẹ́ fún Ọlọ́run الحمد لله ọba tí ò ní ohun tá a lè fún lẹ́yìn ọpẹ́ الحمد لله ọba tí ó béèrè kẹ̀kẹ́ lọ́wọ́ wa léyìí yóò tó lè ṣe fún wa láyé ó ṣe dáadáa fún wa ni ó tún ṣe dáadáa fún wa ni kò sí ohun tí ń béèrè lọ́wọ́ tó jọ pẹ́ lọ الحمد لله látara báyìí adúpẹ́ fún Ọlọ́run الحمد لله Ọlọ́run má ṣàgbà ọpẹ́ wa o آمين ọlá Muhammad Rasulullah آمين يا الله aṣèkẹ́ṣèkẹ́ fún ní Muhammad صلى الله عليه وسلم ìkẹ́ Ọlọ́run Ọlọ́run jẹ́ ọmọ alékún lórí ànẹ́bì صلى الله عليه وسلم ìkẹ́ Ọlọ́run àwọn ọmọ rẹ̀ àwọn ìyàwó rẹ̀ àwọn sàhábà rẹ̀ ọlọ́mọ sábà lékún kẹrẹ̀ آمين يا الله Ọlọ́run o gbogbo àwọn ẹni rẹ̀ lápapọ̀ Ọlọ́run wọ́n sábà lékún kẹrẹ̀ lórí olúkàlùkù آمين يا الله gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà tá a wá jẹ́ olùtẹ̀lé tọ́ Ọlọ́run tànẹ́bì Ọlọ́run wọ́n sábà lékún kẹrẹ̀ lórí olúkàlùkù wa آمين ọlá Muhammad Rasulullah صلى الله عليه وسلم akí gbogbo àwọn tànẹ́tì jẹta Ọlọ́run lọ́kùnmọ́sá jálì kìámọ̀ dáa fún wọn آمين ọlá Muhammad Rasulullah آمين àwọn tí ń bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọlọ́mọsá bá dín gúnlẹ̀ ayọ̀ ọba tó ní káwọn tà ní gúnlẹ̀ rọrùn ọlọ́jà wọn ní ògúnlẹ̀ rọrùn. وكسى الباكين من علمائنا رضي الله تعالى عنهم وجزاه منه أن أحسنا وجزاه منه أن أحسنا
ọlọ́run àwa bí ọlọ́run gbogbo àwọn tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run mọ́sàbá dúró tì wọ́n. àmín ya Allah. Allahu akbar. Allahu akbar. akí ọlọ́run o. akí ọlọ́run o. Allah. inna dina Muhammadin wa kitabahu akiwa mukila. bàbá wa èyí tí ọlọ́run gba ọmọ lọ́wọ́ wọn Allahu akbar ọlọ́mọsàbá rán wọn lójú ogun. àmín ya Allah. ọlọ́mọsàbá dúró tì wọ́n. àmín ya Allah. ọlọ́run aṣọ yòókù ọlọ́mọsàbá bùn wọn kalẹ̀. àmín ya Allah. àwọn ìyá tí wọ́n bí ẹrú náà ọlọ́ndẹ́gbọ̀n bẹ láyé ọlọ́njọ́ wọn látùbọ̀ tẹ́ dáadáa. àmín ya Allah. àwa kí gbogbo ilé lápapọ̀ akó àyọlọ lára ọlọ́ndọ́mọsàjọ́ nẹ́sẹ̀ra wọn. àmín ya Allah. ọlá Muhammad Rasulullah. àmín. a kí ọkùnrin wa a kí obìnrin wa a kí ọmọdé wa a kí àgbàlagbà wa a kó àyọlọ lára ọmọ ìyá wa ọlọ́mọsàjọ́ nẹ́sẹ̀ra wọn. àmín. ọlá Muhammad Rasulullah. Allahu alayhi wa sallam. àwa kí gbogbo ẹ̀yin ẹgbẹ́ tampan àwọn tíátà ẹgbẹ́ òṣèré tíátà. a kí yín o ẹ kó àyọlọ lára èèyàn yín ọlọ́mọsàjọ́ nẹ́sẹ̀ra ọlọ́mọsàjọ́ nẹ́sẹ̀ra ọlọ́mọsàjọ́ nẹ́sẹ̀ra ọlọ́run dẹ́kun má ṣe ń tẹ̀lé nínú ìjọ náà ọlọ́run má ṣe ń tẹ̀lé nínú ilé tó ti jáde ọlá Muhammad Rasulullah. jàmáà lọ́kùnrin àti lóbìnrin bí ó ti máa ṣẹlẹ̀ náà ní ṣẹlẹ̀ yìí o bí ó ti máa rí òun náà ní rí tó lókàlókò wá ń jọ ń fojú rí yìí. A'udhu billahi minash shaitanir rajim. La ilaha illallah, la ilaha illallah. Sayyidina Muhammad Rasulullah alayhi salamullah. Bismillahir rahmanir rahim. Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm. Lahu ma fis samawati wa ma fil ardi. Man dhal ladhi yashfa'u indahu illa bi'iznihi. Ya'lamu ma bayna aydihim wa ma khalfahum. Wa la yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a. وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلنا في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. التحيات لله الزاكيات لله الطيبات الصلوات لله. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى آله وصحبه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. èyí tá a ṣe yín náà Ọlọ́run dákun bá a fi kún ètò ìṣiṣẹ́. ọlá Muhammad Rasulullah. Ọlọ́run bá a fi ṣekún sinmi fún. ọlá Muhammad Rasulullah. kankan yìí sáré akéèké sáré ejò sáré ọlọ́mọsàbà là ń bẹ̀. ọlá Muhammad Rasulullah. Ọlọ́run wá wọlé aṣáájú dá Muhammad. Ọlọ́run àwọn ọmọ rẹ̀ àwọn aya rẹ̀ tó fi ilẹ̀ ọlọ́mọsàbà dó tì wọ́n. Ọlọ́run bá wà pẹ̀lú rẹ̀ ọlá Muhammad Rasulullah. ẹgbẹ́ òṣèré lápapọ̀ ọlọ́mọsàbà dó tì má ṣe kó rẹ̀ lápúpà lóyún ọlá Muhammad Rasulullah. àwọn bàbá wa òjò pákókó Ọlọ́run mọ́sàbá dó tì ẹ̀kú Abdulrazak tó jẹ́ ọ̀gá fún àwọn Abdul Fattah Ọlọ́run mọ́sàbá dó tì ẹ̀kú àyọlọ lára Ọlọ́run mọ́sàbá dó tì Ọlọ́run bá wà pẹ̀lú yín Ọlọ́run bá dó tì yín Ọlọ́run bá wà pẹ̀lú yín ẹ̀kú ṣe Ọlọ́run láàárọ̀ ọmọ ìyá wa Ọlọ́run bá sẹ́yìn lẹ́sẹ̀ dáadáa Ọlọ́run bá sẹ́yìn lẹ́sẹ̀ dáadáa Ọlọ́run bá sẹ́yìn lẹ́sẹ̀ dáadáa gbogbo àwọn ọmọ tí ní Ọlọ́run jọ kálá àánú ọlọ́run آمين ولا قوة إلا بالله العلي بدون إطالة الوقت الله أكبر الله أكبر. السلام عليكم ورحمة الله.
ẹ má ti géèjì. má tẹ má jẹ ọya o orí pákó má tẹ lórí ewé yẹn kú lórí ewé yẹn fa àti tó pákó yẹn àti sẹ́tì. Brother Abdul Fatai Òkìkí Ọ̀ṣìn ọjọ́ ọ̀kan lọ́mọ òkè o ṣe pé gbogbo bá ti dé wọn háìdì òkè o ṣe gbó kọlu wọn pamọ́ òye ti rẹ́nìkan kí wọ́n máa ti gbéraga sí ọ̀sán nìkan tí wọ́n ṣàpọ́nlé ẹ̀ orí ẹnìkan ò sì dé kí ni wọ́n bí wọn rí ìsáájá àjálù ha lásìkò bá tó láyé ṣe àkìrún ní sáà àtàwọn láyé ṣe kìrún wọn ní kò ní lé ìṣẹ́jú kan kò ní lé 10 minutes tí yóò fi kó láyé ọlọ́run rí àwọn tí ò wúlò lẹ̀ kó tó pa Òkìkí ó rí àwọn tí wọ́n ń dàdúgbò láàmú lẹ̀ kó tó pa Òkìkí ó rí àwọn tẹ́ pé wọ́n lówó àṣàfàlára wọn lẹ̀ kó tó pa Òkìkí àmásìkò wọn ló tó ọlọ́run bá ṣe àwọlá nẹ́bù lọ́dọ̀ ọlọ́run bá ṣe àlékún ìkẹ́ fún wọn ọlọ́run bá ṣe àlékún ìgẹ̀ fún wọn ọlọ́run bá ṣe àlékún àánú fún wọn